bọ̀dá Sunday Arọ ṣe voice note jáde lónìí ó lè ti dọ́wọ́ yín bọ́bá rìn sí mi lára mo lè play ẹ̀. Awíkókó mo ti play ẹ̀ lórí show lánàá má fi halẹ̀ mọ́ anybody ó dẹ̀ pé ẹ ò mọ géèmù tó lọ ṣé yìí rò wípé àmọ́ bó ṣe ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni èmi personally I kept quiet pretended bẹ́ẹ̀ ni wípé kò sí nǹkan tó ní ìmọ̀ kọ́kọ́ tó ń ṣẹlẹ̀ àmọ́ ohun tí Sunday Arọ sọ nínú voice note Awíkókó tó fẹ́ fi halẹ̀ mọ́ wa wàláì àti padà gbọ́ àti gbọ́ mo ti play lórí show lánàá ẹ̀dìyẹ ò padà tọ̀ ọ̀run ò padà jábọ́ bọ̀ Awíkókó jọ nítorí Ọlọ́run ṣé Sunday Arọ ṣó sọ fún ẹ pé nǹkan tó ń ṣe fún Ìgbòho sìn ó ti ṣe fún Gani Adams tẹ́lẹ̀ àbí kò sọ fún ẹ. bọ́bá rìn sí mi lára mo lè play ẹ̀ fáwọn èèyàn tí ń wẹnu wọn rọ́ọ̀fù. Awíkókó sọ̀rọ̀ àti play yẹn lánàá lọ́wọ́ orí show mo tún gbé gan sí orí YouTube lọ́wọ́ orí YouTube mi mo ti gbé sórí YouTube mo ti play lórí live show gbogbo yẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ àní kò sí nǹkan tá ẹ lè sọ nípa Ìgbòho tó lè make any sense. Ìgbòho kọ́ ló bí yín òun kọ́ ni bàbá yín òun kọ́ ni ìyá yín kì í ṣe ẹ̀gbọ́n yín kì í ṣe fámìlì yín èwo làbùrọ̀rọ̀ ó pèsè lọ́rùn ìwọ̀nba tó bá lè ṣe ló máa ṣe èèyàn wà nínú ìdààmú kí lẹ fẹ́ kó tún ṣe kò sí gbogbo yín tó dárúkọ ẹ̀ tí wọn ò rí owó gbà torí Ìgbòho gbogbo wa náwó burúkú fún gbogbo yín ẹ̀yin aláìmoore iṣẹ́ wo lẹ ṣe fẹ́ anybody wà tá à ń fowó ránṣẹ́ sí yín lábúròdì àbí kò ṣe torí Ìgbòho la ṣe sí gbogbo nǹkan tá a ṣe fún yín ni. Because nobody is as close as bọ̀dá Sunday Arọ with olóyè Sunday Adéyẹmọ Ìgbòho èmi ò close mọ́ Ìgbòho tó wọn. Kí Sunday Arọ tó close mọ́ Ìgbòho ó ti close mọ́ Gani Adams náà ìgbà tó bá ti Gani Adams jẹ́ tí yẹn lè dànù ló sá wá sọ́dọ̀ Ìgbòho Gani sì gbìyànjú láti pe Ìgbòho pé Ìgbòho òun lòun lé wọn dànù wọ́n máa gbàbọ̀dé fún ẹ ọ̀rọ̀ ti fẹ́ débi tí ọ̀rọ̀ ti fẹ́ ṣẹlẹ̀. tó close mọ́ Ìgbòho tó Sunday Arọ ẹ̀gbọ́n yẹn ló fẹ́ dàgbà jù láàrin wa tábàyọ owó so. àgbàlagbà kan tó kó sí garawa ni Sunday Arọ wọ́n ní wọ́n ló dàgbà jù owó bó ṣe ń fi ọjọ́ orí ẹ̀ fi ṣẹ̀sín sọ fún wọn Sunday Arọ pé wọ́n ló báyé Gani Adams jẹ́ lórí social media gbogbo ogun tó dìde mọ́ Gani Adams Sunday Arọ iṣẹ́ ọwọ́ ẹ̀ nìyà. àti Ọ̀túnba kúrò àwọn nìkan ló yẹ ṣe voice note emir ní gbogbo yín mà sí second in command olóyè Sunday Adéyẹmọ Ìgbòho emir wà nínú àwọn tán kó lọ Àbújá emir náà ń bẹ láàrin wa kí ló fà á. torí ọ̀dàlẹ̀ ni yín kò sí nǹkan tó fà á kò sí nǹkan tó fà á àwí ṣé ẹ̀yin kàn rò wípé ẹ máa bọ́ síta àwa kan ò ti mọ̀ wípé ẹ máa fẹ́ bọ́ síta ẹ fẹ́ rojú àwíjàre mọ́ra yín lẹ́sẹ̀ ó yá káàkiri ẹ̀pù yín Ìgbòho náìsì sí yín Ìgbòho ò fún yín kò support yín kò ṣe kankan fún yín òkè gbogbo owó tẹ́ ná fún Ìgbòho ó nìkan ló ń dajẹ yes ìgbà tí ìyá dé ṣé ẹ lọ bá jẹ ìyà nínú prison ṣé ẹ̀yin lẹ bá lọ jẹ ìyà àwa wí tán oní house of arrest Awíkókó èèyàn tó bá rí ẹ tó pàdé yín lọ́nà ẹ̀mí àgbogbo yín tẹ ṣọ̀tá Ìgbòho tó bá pàdé yín tí ò bá sá lọ fún yín so bí a ti dá lójú títí yín bẹ́ẹ̀ yẹn o kìkìdá ọlọ́tẹ̀bí tí yín nìkan ló lè wẹ́kọ̀mù yín sọ́dọ̀ wọn pẹ̀lú nǹkan tẹ́ ṣe tó bá jẹ́ pé ẹ ní ọ̀rọ̀ ẹ mú àròjinlẹ̀ ni ẹ fi ba yí ara yín jẹ́ ni ìṣe lẹ fi kó balẹ̀ ayé ara yín gbogbo tẹ́ ṣe tó jọ yín lójú yìí wàláì tá bá máa rí bí oṣù kan atẹ́gùn afẹ́sí gbogbo ẹ̀ á lọ ìmí àtún ti ṣẹlẹ̀ kí lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ tí a àti ìgbọ́ látẹ̀lá sí ẹ̀ ṣebí ẹ̀yin náà ẹ̀yin ilẹ̀ wà nínú ìgò tẹ́ ń jẹ́ jìn tẹ́ ń gbé iṣẹ́ Ìgbòho tẹ́ ń gbé fún gbogbo àwọn blọ́gà olórí burúkú olóòrùn tó ń ṣe bí ìwèrè lórí social media àtijọ́ tó ti wá gbogbo ṣẹ́dìyẹ ti tàn ẹ̀dìyẹ ò tàn Ìgbòho kọ́ ló bá yé yín jẹ́ ẹ lọ wáṣẹ́ kúṣẹ́ járe ẹ lọ wáṣẹ́ ó lè ní gbogbo yín. bọ̀dá Sunday Arọ tọ́jọ́ lọ́wọ́ tó lè Sunday Adéyẹmọ Ìgbòho ọ̀nbẹ láàrin wa kí ló fà á. torí
nítorí pé o lè ní ó ti fìgbà kan jẹ́ ọwọ́ ọ̀tún Sunday Arọ tí wọ́n mú kankan tó mú kankan yẹn ó ti fìgbà kan jẹ́ ọwọ́ ọ̀tún Gani Adams rí ìwà tó wù lọ́dọ̀ Gani òun náà ló padà wá wù sí Ìgbòho bó bá dé tún kúrò ibi tó ẹ tún lọ náà ẹ máa ṣẹ̀sìn kúrò ńbẹ̀ ni ibòmíì tẹ́ bá tún lọ ẹ mọ̀ ṣẹ̀sìn kiri lè pé ló ń jà yín ìwà yín ni ayé ti mọ̀ sí wà yín Sunday Arọ tó ń sọ yìí sìn bó ṣe ń ṣe fún Ìgbòho ọwọ́ ọ̀tún ní ìgbà kan rí ara ọwọ́ ọ̀tún Gani Adams ní ìgbà tó fẹ́ pa ìyẹn dànù bó ṣe ń bá ti ẹ̀jẹ̀ náà ní ipé ń gbowó gbogbo owó tó gbà kò fún wọn ṣé bí wọn ló táṣìírí ẹ̀ fún wa ìwọ kọ́ ló fún wa ní information mo rò pé ti síwín mo rò pé ẹ̀ mọ bó ṣe ń lọ Gani Adams Sunday Arọ ló bá tiẹ̀ jẹ́. sẹ̀rọ̀ ti dábélé tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho tì mí sí ń dòó ní ọ̀nbẹ láàrin wa kí ló fà á. nítorí wípé ọ̀dàlẹ̀ ni gbogbo yín ṣebí lórí ọ̀rọ̀ Jámbélé òun náà kò sí ọjọ́ tí Ìgbòho sọ fẹ́ anybody pé kó bọ́ síta pé lọ bú lágbájá fún mi Ìgbòho sọrí láyé mi èmi ò wá mélòó mi ò bọ̀ lọ́dọ̀ ti tèmi Ìgbòho ẹ̀fà pè mí rí pé dára lọ sọ̀rọ̀ sí lágbájá lọ sọ̀rọ̀ sí tàmẹ̀dù gbogbo àwọn blógó olóòrùn tó bá sọsọkúsọ wọn kàn ń wíwíkúwí torí kẹ́ lè ní attention kẹ́ lè fún wọn látẹ̀ńṣàn ni àbí kò yẹ yín bẹ́yẹn yes tó bá wà láàrin yín kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan ta ló ń jẹ́ míà ta ló ń jẹ́ gbogbo yín olóòórùn tẹ́kọ́ra yín jọ Ìgbòho ló fún yín lórúkọ ló jẹ́ káwa mọ̀ yín náà ìtorí Ìgbòho ní gbogbo wa tá wà lábúròdù la ṣe send owó sí yín tá ṣe rò pé ènìyàn ọmọlúàbí ni yín nígbà tẹ́dẹ̀ ti pera yín ní animal àti traitor betrayer ọ̀dàlẹ̀ olè ọ̀lẹ́ àbíkan òkú lábẹ́ kí ló tún wá kó oníkálukú wá dẹ̀ sàn sẹ́yìn tẹ́ṣẹ̀ṣẹ̀ wá sunkún ní stansin kò sí ẹjọ́ àwíjàre kankan tẹ́ ẹ lè ríro èmi rẹ́dì fún yín ó yẹ ẹ jẹ́ kájọ máa gbé síta orí social media ẹ máa laná ohun tí ẹ ò expect ẹ máa padà rí ohun tí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ tẹ́ fẹ́ gbọ́ láti jọjọ́ etí ẹ̀ tí gbọ́ ẹ máa padà gbọ́ lálálùkùtù wáwù lórí social media ẹ lẹ́fẹ̀ẹ́ tó bẹ́ẹ̀. ọ̀nbẹ láàrin wa kí ló fà á because majority yín sọ̀rọ̀ ẹ ń sọ̀rọ̀ nípa Omíyalé ẹ ń sọ̀rọ̀ nípa Sugar Boy kí làwọn ọmọ ọlọ́mọ ṣe òkè torí báwọn ló kéré jù láàrin wa dọ̀sí mi gbé wọn lẹ́lẹ́dàá tí wọn àbẹ̀wọ̀n nílé ayé tiwọn láti. ẹlẹ́dàá òfòwò ni Omíyalé àti Sugar Boy gbé wálé ayé ẹlẹ́dàá olóòórùn wo tán dàbí wèrè wọn dọ̀yàn tán bá tiẹ̀ ní ẹran oníwò máa kan nípa ṣé bí tàwọn eléyìí wá ni ẹjọ́ ń tẹ̀lé lọ kí ni karamọ́ nípa Omíyalé who is Omíyalé who is Sugar Boy ta ló mọ̀ kò ló wọn lọ́yọ̀ọ́ Ìgbòho ló jẹ́ ká mọ àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn ọlá Ìgbòho ní ọlá àbàtà ló mọ́dọ̀ yan ọlá bàbá ọmọ ló mọ́ ọmọ yan gbogbo pariwo Omíyalé àti gbogbo yín tá à ń pariwo ṣé èyàn ò mọ̀ wípé ọlá Ìgbòho lẹ fi mí ni ọlá Ìgbòho lẹ fi mí ó yá àtìgbà tí Ìgbòho ti lé Omíyalé dànù ta ló tún gbòòrò ẹ̀ nígboro ẹ ní kí Omíyalé bọ́ síta Omíyalé wà ló fẹ́ tó bẹ́ẹ̀ ó jẹ́ bẹ́ awíkókó kó má bá yí ẹ̀jẹ̀ torí ayé wà wọ́ kó mà Omíyalé afẹ́gbowó ajá mẹ́rin tó gbà lọ́wọ́ lára àwọn kàmpẹ́nà mo ní rìsíìtì iṣẹ́ yín wà lérò pé mò ń ṣeré ni Omíyalé ká bẹ̀rẹ̀ láti bí alájáde afẹ́gbowó ajá mẹ́rin tó gbà lọ́wọ́ màmá tó ti gbowó rìsíìtì tó fi sanwó everything ó yá afẹ́gbà ká bẹ̀rẹ̀ láti yẹn another wo Omíyalé special ni mo máa ṣe ṣé òtítì ẹ sórí àwọn tó máa rún ayé ẹ gangan wo gbogbo nǹkan tó kójọ ilẹ̀ tó rà ilé tó kọ́ gbogbo nǹkan tó ní pátápátá àti gbogbo mọ́tò wàá tà wàá fi san gbèsè wàá go back to the square one wàá lè mọ̀ wípé téèyàn bá ṣe ni lóore láyé èèyàn máa mọ̀re ni ẹnu ìgbà tẹ bá Ìgbòho rìn tẹjọ wọnú Yorùbá nation tí Ìgbòho jẹ́ ká mọ̀ pé bọ́ìsì òun ni yín gbogbo wa la náìsì sí yín àfọwọ́ bá ti yín jẹ́ àfúnyín lówó ó tẹ stage kan ẹ̀bẹ̀rẹ̀ sí ní fògùn gbowó lọ́wọ́ wa wàá máa ṣe bẹ́ẹ̀ nípa Ọlọ́run ni yín ó ní specialty tó wà nù ayé kí ló wà nù ayé yín kí lẹ wà nù ayé yín ẹ ti rò pé bẹ́ẹ̀ ṣe kóra yín papọ̀ tẹ́ sọra yín di ọ̀tẹ̀ tẹ́ ṣí ọ̀tẹ̀ ọmọdé yẹn mọ́ tẹ́ bá ti lọ kò sí nǹkankan àníkẹ́ kóra yẹn gbádànù ẹ̀yin olóorun ẹ kó ṣì lọ ẹ nífẹ̀ẹ́ mọ àwọn tó ti wà lẹ̀ ẹ̀rù abáyín àyà yín ajá ẹ̀yin olóorun ẹ̀yin tá àmẹ́bí yín tá àmàrà yín gbòòrò ayé o. wọn lẹ́lẹ́dàá tí wọn àbẹ̀wọ̀n nílé ayé tiwọn láti rí. ẹlẹ́dàá òfò ibo lẹ́lẹ́dàá Omíyalé wà nígbà tẹ́bi ń pa ọmọ bó ṣe rí títí dìsí pẹ̀lú gbogbo owó tó jẹ nínú Yorùbá nation náà Coca-Cola náà ní kò jọyàn wọn jọyàn gbogbo yín ẹ̀ jọyàn ẹ̀ jọ ènìyàn ẹlẹ́dàá òfò wo ló ní Omíyalé ẹlẹ́dàá wèrè wo ló gbé sórí. Ó dà. Betrayal lọ́nà wo ṣé wọn ò ní láìfù tí wọn láti lò ní. Ìgbòho lórúkọ tiẹ̀ Ìgbòho ní láìfù tiẹ̀
Ìgbòho lẹ́bi tiẹ̀. Ìgbòho. Ṣé Ìgbòho wá dórúkọ yín ni bẹ́ẹ̀ máa gbà ní gbogbo ọmọ Yorùbá nation? Ẹ máa béèrè bá mi béèrè lọ́wọ́ Awíkókó brother mi. Awíkókó brother mi, you know why? Kí n tó ti ẹ̀rọ wípé mo máa sọ̀rọ̀ ni mo ti máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ ẹ lórí YouTube. But bó dé ṣe wá rí mi ní sọ pé mo wà disappointed torí pé ènìyàn lè yìn á máa jẹ́ àsìkò lákan ní láti ní àti patient láti lè mọ́ra wa dáadáa. Gbogbo bó dé ṣe wá rí yìí náà ó ti rí bẹ́ẹ̀. Ẹlẹ́dàá wo ni Ìgbòho ṣó dórúkọ yín ni ṣó lòun jomi yalé ni bóyá ẹ mọ̀ wípé orúkọ Ìgbòho ló gbé omi yalé jáde orúkọ Ìgbòho àti gbórúkọ Awíkókó tẹ́lẹ̀ nígbà tó tún wá ń bá Ìgbòho ṣe táwọn ọmọ ẹ̀pọ̀ ọ̀dàlẹ̀ náà nìwọ náà a tún wá tún lọ́ọ̀fù ẹjù ti tẹ́lẹ̀ lọ ta ló mọ ọmọ bọ́tà tó ń gbé fídíò ẹ̀rí ṣẹ́tìrí ọmọ bọ́tà ló ń gbé gbogbo kìíní yẹn ò bó ṣe ń ṣe nìyẹn gbogbo ibi tó bá ti ń bú Ìgbòho tán ṣépè fún tán ṣoríṣiríṣi ọmọ bọ́tà ló máa bá wọn pè kiri ta ló mọ èèyàn tó ń jẹ́ ọmọ bọ́tà òpònú bábà tí wẹ́wù òdì ìwọ tó jẹ́ pé bábà ni ẹ́ pẹ̀lú kílípà ẹyọ kan nínú ibi tó fi kíní kan sí kúbíkù wèrè kan tó ń ṣe ní Kòròdú ta ló mọ̀ kó lo ẹ lọ́yọ̀ọ́ ta ló mọ̀ ẹ́ gbogbo nǹkan tó ní lónìí trú orúkọ wo ló pèsè ẹ̀ fún ẹ Ìgbòho ni ṣé Ìgbòho lòun jẹ́ ọmọ bọ̀tá ni ṣé Ìgbòho lòun jómi yalé àbí ó lòun jẹ́ Awíkókó kò ń ṣe orúkọ Ìgbòho yìí ni gbogbo yín mú ni tẹ́ fi jẹ́ nǹkan tẹ́ jẹ́ àṣìfù láàrin ọdún méjì kí ló dé ibo lẹ́wà kó tó di àárín ọdún méjì tẹ́ bá Ìgbòho rìn àdóbárẹ̀ má tòṣì ní Ìgbòho ẹ̀yin náà mọ̀ ẹ ti ṣẹ̀sìn kò sí àwíjàre lẹ́nu yín. Ó lẹ́bi tiẹ̀ Ìgbòho ń darí orí tiẹ̀ àwa tó kù náà nílé ayé tiwa láti lò sẹ́yìn òró bẹ́ẹ̀ ni. Rárá ìsìn ló ṣe yẹ kẹ́ mọ̀ pé Ìgbòho lẹ́bi tiẹ̀ ìgbà tẹ́ lọ takú tí gbogbo àwọn bọ́ìsì lọ takú sínú ilé ẹ̀ tẹ́ jẹun láàárọ̀ tẹ́ jẹ lọ́sàn tẹ́ jẹ lálẹ́ àbí Omíyalé ṣé Yorùbá nation sọ ẹ́ doge torí Ọlọ́run òṣà àti nílé ó dẹ̀ rí mọ́tò mélòó ló kó wọnú Yorùbá nation jàre bá mi dárúkọ wọn kó bá mi sọ. Bóyá o mọ Awíkókó àwa èmi wà lára àwọn tó máa ń ṣe àfọ ẹ lówó Omíyalé Yorùbá nation tó stage ká wà là ń bọ́ yàwó tá ń bọ́ ọmọ tá ń bọ́ gbogbo ẹ̀ ìgbà tó ń ṣòkú Yorùbá nation fún ẹ lówó ìgbà tí o tún ló ṣe bóyá o ló ṣe ìyàwó àbí kí àti ẹ̀mọ́ rádaràdà kan tó máa ń ṣe kiri ṣé o mọ̀ pé wọ́n máa ń gbówó fún ẹ ní everybody á máa fún ẹ lówó with the belief pé ọmọ Ìgbòho ni àbí kí ló rò pé iṣẹ́ wo ló ṣe fún wa kí ló kan anybody pẹ̀lú ẹ̀ ta ló mọ̀ já ẹ̀rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ìgbòho lè fi yan lè fi jẹ́yàn a sì ti rí òtítọ́ ọ̀rọ̀ wípé ọba yéjé ni yín láti last year abalajọ tí Ìgbòho ṣe lé yín dànù ẹ wá ní ẹ gbogbo yín ẹ wá kóra yín jẹ ẹ wá ń ṣe ọ̀tẹ̀ ẹ bókè dìtẹ̀ òkè ló máa rẹ́yìn gbogbo yín òkè òjẹ́ òkè òmú kò sí nǹkan kan tá ẹ lè ṣe fún ọmọ Adéyẹmọ àníṣe gbogbo ìbàjẹ́ yín ipa tẹ́ ẹ̀ pa igi òṣè Sunday ọmọ Adéyẹmọ ara ni Olúwérè tí ẹ fi ń san ìbàjẹ́ ilẹ̀ fẹ́ ṣe gbogbo yín àbí Ọlọ́run wá yí padà ó sọ dire ó dẹ̀ pé ẹ̀ mọ bó ṣe ń lọ ẹ̀ bó síta kẹ lọ wo bó ṣe ń lọ a tún wá lọ́ọ̀fù Ìgbòho dákú ẹ̀sì a tún wá lọ́ọ̀fù ẹ̀ àwọn tí ò lọ́ọ̀fù ẹ̀ tẹ́lẹ̀ wọ́n tún wá join wọ́n tún wá lọ́ọ̀fù ẹ̀ wọ́n wá sunkún pé ṣé bí ilé ayé ṣe rí nìyí àṣọdàlẹ̀ ni yín ẹ̀ tí ìmọ̀ repercussion kan tẹ̀ ṣe ń sìn ibi táyé yín máa jóná sí nìyẹn èèyàn tó bá fẹ́ bá yín ṣe ń sìn anybody tẹ́ bá ti rí mọ́ gbogbo àwọn people yìí kẹ́ ti mọ̀ pé ọlọ̀tẹ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n kì í ṣe ọmọ kan kìkìdá ọmọ àlè ni. ní èrè ẹkún látàyè ni orí yín dàrú ni. So why calling anybody traitor based on what? kò tún sí ọ̀rọ̀ mọ́ nínú eléyìí tèmi betrayer ni of the highest order kò sórúkọ méjì ju betrayer lọ ẹ betray ni ẹni bá ọ̀dàlẹ̀ balẹ̀ kú gbogbo ìrankíran ìdìrandìrẹ ẹnikẹ́ni tó bá dalẹ̀ irú wọn máa ń balẹ̀ lọ ni Awíkókó ṣe bí láti láṣẹ tí Jábélé ti gbé ẹ lọ sí police station àtìgbà tó ti dé ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo system ẹ ti dàrú lẹ́fìtì ti dàrú fún ẹ ó dé ti promise wọn nìyẹn pé tó bá ti tó àsìkò ìbò torí gbogbo information yẹn láti gbọ́ láti gbà yẹn wípé o promise wípé o máa make sure pé nǹkan tó ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ ó dé ti fulfill promise kí wá fún tẹ́ẹ̀ fẹ́ abẹ́rẹ́ pé bí ẹ̀ mọ̀ pé bí awo ṣe ń lù làwọn ń lù ni ọwọ́ awítọ́ ní Sunday àárọ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kú àgbàlagbà tó ń fi ọjọ́ orí tó fi ń ṣẹ̀sìn kiri kò mọ̀ pẹ́ sìn ẹ̀sìn tó ṣe kúrò lọ́dọ̀ Gani tí Gani lè padà wá gbẹ̀ padà sí Jábélé wò irúkúrú ọbẹ̀ wọ gbogbo yín pátápátá àbí yẹn kan ló lérí òun ò ní ṣe kíní kan ṣọ́dẹ ti ṣe kí ló ṣe bí wọ́n rí nǹkan tójú ẹ̀ rí to try anything kó wá wò bí yóò máa mélè jẹ
bóyá orí yín ló ti máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo yín ẹ ti sharpen mi sẹ́ wàláì ẹ sọ pé ẹ̀fẹ́ tó bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ kẹsẹ̀ kan bọ́ ṣòkòtò kan náà ẹ jẹ́ sọ fún yín o kẹ́ ẹ lọ pé 1 billion kẹ́ pé bíríkótó kẹ́ pé bíríkótó kẹ́ bá rò wípé ẹ fẹ́ gbé ìṣubú ṣubú ẹni tó lọ́rùn mi ò bá gbé ṣubú ènìyàn ò lè gbé ṣubú o nǹkan tí ẹ ò mọ̀ nìyẹn ọ̀run ti wáṣọ yìí sí Ìgbòho lára tẹ́ bá rò wípé ẹ fẹ́ faṣọ yìí ẹ̀yà aṣọ ara yín lẹ padà fàya iyì ara yín lẹ padà pò mẹ́rẹ̀ ẹ tí mọ̀ kankan mò ń bọ̀ mi tí ì dé bá mi subscribe sórí YouTube channel torí Sisi Film lọ̀rọ̀ tó wà lẹ̀ ó máa long Gani Sunday Arọ òun ló ta iṣẹ́ ẹ̀ síta òun ni Sunday Arọ ló ta iṣẹ́ ẹ̀ síta yes ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ kí ni àti ìjọdẹ à ń bọ̀ má gbàgbé láti bá mi drop comment ẹ̀ síbi under section kí ni ìwọ náà fi sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìjọ nítorí Ọlọ́run ìjọ tilẹ̀ lẹ́kọ̀ọ́ kan àbí méjì tó kọ́ ń bẹ̀ ó yá jẹ́ kí n rí.